أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. والسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tírà Umdatul Ahkam tí àfá Abdulgani Al-Maqdisi Ọlọ́run ọba kí ó yọ́nú sí. ní ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe gbẹ̀yìn a sọ̀rọ̀ lórí báwo la ti tẹ̀lé òkú, a sọ̀rọ̀ lórí haramu ní kí a kírun lórí kábàrí. Bákanáà kí ni ìdájọ́ ìdúró fún òkú tí wọ́n bá ń gbé kọjá, bíbọ́ bàtà sílẹ̀ nígbàtí a bá wọ inú kábàrí. Bákanáà àdúà tí a ó ṣe síwájú ká tó wọnú orí tẹ́. A sọ lórí pé haramu ní kí a jókòó lórí kábàrí. Bákanáà rínrìn láàrin kábàrí pẹ̀lú bàtà, gbogbo ẹ̀ ni ohun tí a sọ̀rọ̀ lórí. Ibi tí a ti bẹ̀rẹ̀ lẹ́ni ó náà ni pé àwọn àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam tí a kọ̀ fún wa láti lọ ṣe janaiz àbí kí a lọ sin òkú, àwọn àsìkò tí kò tọ́ kí a sin òkú ní àsìkò náà. Ó ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ àwọn àsìkò mẹ́ta kan tí Ànábì sallallahu alaihi wasallam tó ní a ò gbọ́dọ̀ sin òkú nú rẹ̀, bẹ́ẹ̀ sì ni a ò gbọ́dọ̀ kírun nú ẹ̀. Àkọ́kọ́ nú ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú hadith tí Sahih al-Bukhari àti Imam Muslim tó gbà wá pé 3 sa'atin kana Rasulullah sallallahu alaihi wasallam ينهانا أن نصلي فيهن أو نقبر فيهن موتانا. àwọn àsìkò mẹ́ta Ànábì sallallahu alaihi wasallam a máa ṣì wá lọ́wọ́ àti kírun nú ẹ̀. Bákan náà a máa kọ̀ fún wa láti lọ sin òkú wa nínú rẹ̀. حين تطلع الشمس بازغة حتى ترتفع. nígbàtí oòrùn tó bá wà láàrin nígbàtí oòrùn tó bá bẹ̀rẹ̀ sí yọ láàárọ̀ hatta tartafi, títí sí oòrùn náà tí ó fi yọ dáadáa. níbi ìbẹ̀rẹ̀ sí yọ oòrùn a gbọ́dọ̀ gbé òkú wa lọ sí ìgbà náà, bẹ́ẹ̀ sì ni a ní ẹ̀tọ́ àti kírun gbà yẹn. bákan náà títí tí oòrùn yẹn tí ó fi yọ dáadáa tí ó fi yọ sókè, gẹ́gẹ́ bí àsìkò ìyálẹ̀ta. nígbà náà a lè gbé òkú wa lọ sí orí tẹ́. àsìkò ẹlẹ́ẹ̀kejì wa hina yaqumu qa'imu adh-dhahira hatta tamila ash-shams. nígbàtí oòrùn bá dé àárín orí, tí oòrùn tó bá dé àárín, lásìkò náà a gbọ́dọ̀ kírun, bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ gbé òkú lọ bò àfi hatta tamila ash-shams, títí tí oòrùn náà tí ó fi yẹ láàrin orí lásìkò tá lè kí ìrun adh-dhuhr. àsìkò ẹlẹ́ẹ̀kẹta wa hina tadayyafu ash-shamsu lil-ghurub. nígbàtí oòrùn tó bá fẹ́ wọ̀, lásìkò yẹn a ò gbọ́dọ̀ kírun, bẹ́ẹ̀ sì ni a ò gbọ́dọ̀ lọ gbé òkú wa bò hatta taghrub, títí tí oòrùn náà tí ó fi wọ̀. so wọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà ní àsìkò tí a kọ̀ fún wa láti lọ gbé òkú bò. ẹlẹ́ẹ̀kejì fil layl, lálẹ́ illa idha tarra li dhalik, àyàfi tó bá pé ó di dandan, ó ti di lọ́rúrí, ní nǹkan kan tá lè ṣe ju ká tètè lọ gbé òkú náà bò lálẹ́ lọ. nígbà náà àwọn fáàní kò sí aburú nú ẹ̀. ṣùgbọ́n tí kìí bá ṣiṣẹ́ pé bóyá nǹkan kan ló fà tí ó fi jẹ́ pé tí lásàfi ká lọ gbé òkú yẹn bò, ní lọ sin òkú lálẹ́.
ṣùgbọ́n eléyìí gẹ́gẹ́ bí àwọn afá ti sọ ní pé tí lọ̀rúrí bá wà nínú àwọn lọ̀rúrí yẹn alwọ̀síyà kẹ́nìkan ṣe wọ̀síyà pé lálẹ́ ni mo fẹ́ kẹ́ gbé mi bò torí pé ó wáyé ní àsìkò Ànábì sallallahu alaihi wasallam az-Zahra Fatima binti Nabi sallallahu alaihi wasallam ó ṣe wọ̀síyà fún ọkọ rẹ̀ Sayyidina Ali lórí àwọn nǹkan mẹ́ta nígbàtí ó rí pé àìsàn ó ti ju agbára òun lọ ó ti fẹ́ kú ló wá pé ọkọ ẹ̀ wípé òun rí pé àsìkò ń tó bọ̀ tó ń bá kú tán o òun fẹ́ ṣe àsọtẹ́lẹ̀ mẹ́ta tí ó mú ṣe tí òun bá kú tán nínú rẹ̀ ó ní pé kí Sayyidina Ali kó fẹ́ Amama ọmọ ẹ̀gbọ́n Fatima ni Zainab ó ní ọmọ tí a kà pé Ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá ń kírun a gbé ọmọ náà dání tó bá fẹ́ ṣe rùkú a gbé kalẹ̀ Amama ó ní ẹn tí ó ṣe wọ̀síyà fún Sayyidina Ali pé tó ń bá kú tán kò ní kó fẹ́ ìdí tí tó fi fẹ́ kí ó fẹ́ ni pé annaha takunu li waladay mithli fi hanutnati wa ru'umati ipe torí pé òun gẹ́gẹ́ bí ìyá ni ó jẹ́ fún àwọn ọmọ òun níbi ìfẹ́ àti kíkẹ́ bákan náà ẹlẹ́ẹ̀kejì ni pé kí ó wá nash yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí lò lásìkò Ànábì sallallahu alaihi wasallam ó ní àkọ́kọ́ tí àkọ́kọ́ gbé sínú nash yẹn ó ní irú ohun tí a máa ń ṣe sí mọ́sálásí tá máa ń gbé kalẹ̀ torí tí òkú bá kú tá ó gbé sínú ẹ̀ Fatima lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lò kìíní yẹn fún and Asma bintu Umais ó ní ẹn tí ó fún ní ìmọ̀ràn rẹ̀ torí pé Fatima nínú àwọn ìwà ẹ̀ ó ní tìjú so níbi ìtìjú yẹn ó ń wo pé tó ń bá kú tán káwá ní àwọn kan ní wọ́n gbé òun sórí pákó lásán tó àgbóhùn tó máa rí ara òun ni Asma bintu Umais ló wá ní nígbà tó ń rìnrìn àjò kan lọ sí ìlú kan nínú àwọn ìlú kùfàr òun ni pé àwọn òkú wọ́n máa ń gbé sínú kankan tí wọ́n máa ń ṣe lọ́wọ́ ṣe àpèjúwe bí kìíní ẹ̀ ṣe rí fún lónà wá ṣe àpèjúwe bí kìíní ẹ̀ ṣe rí fún ọkọ ẹ̀ bet títí ẹ̀ wá ní pé kò ní kán gbóhùn sínú náàṣì yẹn nìkan ó ní kí ọkọ òun kó tẹ ewé sí inú náàṣì yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá gbóhùn sí kó tún tẹ ewé kó fi bo òun lórí kó wọ́n á faṣọ bò ó ní òun bẹ̀rù kí àwọn èèyàn kan mọ̀ máa rí súra ara òun and then wàsíyà ẹlẹ́ẹ̀kẹta ni pé lálẹ́ ni kó sìn wípé kí ó sìn òun lálẹ́ náà nínú ìtìjú náà ni tó fi ní jẹ́ pé àwọn èèyàn máa rí òun and then wọ́n ní gbogbo wọ̀síyà ní Sayyidina Ali ló múṣẹ lálẹ́ ni ó lọ sin Fatima òun àti Asma yìí ni wọ́n jọ gbé sọ̀kalẹ̀ sínú kábàrí so ilé ló fi hàn pé obìnrin ó lè gbé òkú sọ̀kalẹ̀ sínú kábàrí ṣùgbọ́n kìí ṣe tí wọ́n máa ń ṣe dásìkò Ànábì sallallahu alaihi wasallam eléyìí jẹ́ dọ̀rúrí nítorí pé nínú àwọn àtijú Fatima gbogbo orún tó pa ọkọ ẹ̀ lásẹ̀ yìí wọ́n wọ́n pé kúkú wá jẹ́ pé ẹni tí wọ́n jọ dámọ̀ràn gan làwọn ọjọ́ ṣiṣẹ́ náà lẹ́lẹ́ náà ló sì lọ gbèsìn so ìdínú táwọn afáàfin ní tó bá pẹ́ lẹ́rúrí ni kò sí àbúrú nú ẹ̀ bẹ́ẹ̀ kí ṣe ń tàfẹ́ ni láti jẹ́ pé àgbé òkú lọ bò ní alẹ́ bákan náà
afẹ́kọ́ pé òkú yẹn àgbẹ̀ kábàrí yẹn àgbẹ̀ kó jìn kó sì láyè dáadáa ká sì ṣe kó dáa kó ká tún ṣe dáadáa torí pé anẹ́bìsà sẹ́lá ibẹ̀ nígbàtí ẹ bá gbé òkú yín lọ bò ẹ ṣe jẹ̀náìzà rẹ̀ ní jẹ̀náìzà tó dáa níbi alkafa ní tí ẹ bá máa lò àti sọ̀rọ̀ yẹn kọjá so àgbẹ̀ kábàrí yẹn kó fẹ̀ kó sì tún jìn wọ́n ní ọ̀nà méjì ó ní àgbàgbẹ́ kábàrí alákọ̀ọ́kọ́ ó ní láhàd yẹn nígbàtí wọ́n bá gbẹ́ kòtò yẹn tó jìn díẹ̀ wọ́n wá yọ yàrá nínú ẹ̀ sí agbọn alqibla so èyí tó wá wà ní tó tóbi yẹn máa jẹ́ bí pálọ̀ tí ó fẹ̀ dáadáa so ibi tí wọ́n ṣe yẹn tí wọ́n ṣe déédéé ara òkú ni wọ́n gbé òkú wọn bọ̀ so ìgbẹ́ yẹn kàn wá jẹ́ kìnnì lásán lẹ́yìn ìgbà wọn bá bò yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá da yẹ̀pẹ̀ sínú wọn ní láàdì òun ló dáa jù òun ni tí wọ́n ń ṣe lọ́pọ̀lọpọ̀ ní ilẹ̀ Lárúbáwá tí wọn ẹlẹ́ẹ̀kejì òun ni ṣúkọ̀ irú ìtawà ń ṣe ń bí tá gbẹ́ kòtò yẹn tí ó lọlẹ̀ táwọn á fi àyè kan tó tẹ́ẹ́rẹ́ sí àárín tá gbé òkú sí so méjèèjì náà ni wọ́n máa ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n èyí tí wọ́n ṣe jù náà ni láhàd bákan náà kò sí aburú kí a sin òkú méjì sí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ sínú kábàrí kan tí bọ̀rúrí bá wà ṣùgbọ́n nígbàtí a bá máa tò wọ́n ẹni tí ó bá lọ́lá jù ọlá níbi ìmà ọlá níbi ipò ó ní a máa gbé síwájú lẹ́yìn náà ni ó bá tẹ̀lé so tí bọ̀rúrí bá wà kò sí aburú ká gbé èèyàn méjì sí mẹ́ta sínú kábàrí kan bákan náà a fẹ́ pé obìnrin kò tọ́ kí a sin obìnrin àti ọkùnrin papọ̀ ṣùgbọ́n lẹ́yìn náà wọ́n ní tí ó bá jẹ́ ajẹ́ pé bọ̀rúrí wà tí ó sì ń kankan míì tá a lè ṣe àfi ká ṣe bẹ́ẹ̀ ọkùnrin la máa gbé síwájú obìnrin á wà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n aláti fi gágá láàrin àwọn méjì bákan náà ẹni tí yóò gbé ẹni tí ó sọ̀kalẹ̀ sínú kábàrí tí ó gbé òkú sọ̀kalẹ̀ sínú ẹ̀ àfẹ́yọ́ pé kó jẹ́ pé àwọn ará ilé ẹni àkọ́kọ́ ó ní al-aba àwọn òbí bàbá àbí al-abna àwọn ọmọ yẹn tó bá ṣe al-ashiqa àwọn tó jẹ́ ìyá àti bàbá kan náà tí ó bá wá sí kó jẹ́ li'ab tó jẹ́ bàbá kan náà tí ó bá wá sí bí wọ́n ṣe wà níbi ogún pínpín bẹ́ẹ̀ náà ni a ṣe síwájú láti gbé òkú sọ̀kalẹ̀ bákan náà ọkọ òun lè gbé ìyàwó ẹ̀ sọ̀kalẹ̀ sínú sàárè ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú rẹ̀ ni pé ó láti jẹ́ pé lálẹ́ yẹn for example tó bá gbé òkú lọ sí ní àárọ̀ ó láti jẹ́ pé lálẹ́ yẹn kò ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó pé ìyàwó tó kú o kódà bá pé ìyàwó tó nílé yòókù nínú àwọn ìyàwó ẹ̀ kò sí àjọṣepọ̀ kankan láàrin wọn so ó nìkan ló lè gbé òkú sọ̀kalẹ̀ sínú sàárè bákan náà tó bá tiẹ̀ wá jẹ́ pé ọkọ ẹ̀ òun ò ní chance àti ṣe yẹn kódà tó bá tiẹ̀ jẹ́ pé àjòjì gan ló wá ní òun ìdásepọ̀ pẹ̀lú obìnrin òun gangan ló tọ́ sí jù ọkọ lọ àwọn àdánkìní ó dàbí pé àti ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rí torí pé ó ń kálùkù ẹni ọba kọ́kọ́ sọ̀kalẹ̀ náà ni hadith Anas radiyallahu anha ó ní shahidna ibnatan li rasulillahi sallallahu alaihi wasallam a lọ shaida janaiza wa ma nabi sallallahu alaihi wasallam wa rasulullahi sallallahu alaihi wasallam jalisun ala alqabr
Ànábì sallam ó jókòó níbi tí wọ́n ti ń gbẹ́ sàárè fara'aytu aynayhi tadma'an mo rí pé omi ẹkún ó ń sọ̀kalẹ̀ lójú Ànábì sallallahu alaihi wasallam thumma qala Ànábì sọ pé hal minkum min rajulin lam yuqarif laylata ahla ṣé ẹnìkan wà nù yín tí ó bá ìyálì rẹ̀ lò pọ̀ lálẹ́ ni Abu Talha lọ́ba náà wọ́n pé ana ya Rasulullah èmi ò ọba ní àdánẹ́bà ní fanzil fi qabriha sọ̀kalẹ̀ sí inú kábàrí ẹ̀ so eléyìí ó túmọ̀ pé Abu Talha ó ní ó ṣe èkejì Ànábì sallallahu alaihi wasallam láti gbé ọmọ ẹn tó kú yẹn sọ̀kalẹ̀ sínú sàárè so riwaya mi ó fi hàn pé ọkọ ẹ̀ gangan náà wà ń bẹ̀ ṣùgbọ́n kò sọ̀kalẹ̀ torí pé ohun tí Ànábì béèrè yẹn òun ò sínú ẹ̀ òun ò sọ̀kalẹ̀ sínú sàárè bákan náà riwaya mi wọ́n ní la yadkhulu al-qabra rajulun faraqa ahla ẹni kankan ò gbọdọ̀ wọnú kábàrí ẹni tí ó bá bá ìyàwó ẹ̀ lò pọ̀ ìbá ìyàwó lò pọ̀ kìí ṣe haram ṣùgbọ́n lásìkò yẹn afẹ́kọ́ pé ẹni tí tó mọ́ tí ò sí nǹkankan tó jọ báhùn ní síwájú kí wọ́n tó ṣe jẹ̀náìzà yẹn ò ní kó sọ̀kalẹ̀ sínú kábàrí láti gbé ẹni ó kú débi pé àwọn àfáà ní kó dàbọ̀ yẹ pé àjòjì ni òun ló tọ́ sí jù àwọn tó jẹ́ bí àwọn ẹbí ẹ̀ lọ náà súnnà wọn ni kí ká gbé òkú sọ̀kalẹ̀ láti agbọn mu'akhkhar láti agbọn ẹsẹ̀ láti ibi tí ẹsẹ̀ máa ibẹ̀ láti gbàgbé òkú bọ sàárè èyí tí a ń ṣe náà ni ó gbajú ohun tí wọ́n ń ṣe ní gbogbo ilẹ̀ Islam òun náà sì ni ètò ẹsẹ̀ yóò wà ní agbọn òsì ẹni ó kọjú sí kíblà orí á wà ní agbọn ọ̀tún ẹni tí ó kọjú sí kíblà so nígbàtí wọ́n bá máa gbé òkú yẹn wọlé láti ibi ẹsẹ̀ yẹn lẹ́ àwọn tí wọ́n gbé wọ́n ní wọ́n ti wá gbé wá wọ́n tó sọ̀kalẹ̀ sínú sàárè bákanáà nígbàtí wọ́n bá gbé òkú yẹn sọ̀kalẹ̀ sínú sàárè wọ́n ní bismillah wa ala sunnati rasulillah riwaya mi wọ́n ní bismillah wa ala millati rasulillah nǹkankanáà ni milla ó ní ẹ̀sìn àbí ojú ọ̀nà sunna náà ẹ̀sìn ni àti ojú ọ̀nà riwaya mi bismillah wa billah wa ala millati rasulillah so ni wọ́n sọ tí wọ́n tó gbé òkú náà sínú tó gbé sọ̀kalẹ̀ sínú sàárè so eléyìí náà àdísì wá nú ẹ̀ tó jọjú láti ọ̀dọ̀ Ibn Umar wípé Ànábì sallam kana idha wada'a al-mayyita fil qabri qala bismillah wa ala sunnati rasulillah Ànábì sallam tí ó bá gbé òkú sọ̀kalẹ̀ sínú kábàrí a máa sọ pé bismillah wa ala sunnati rasulillah èyí ni pé pẹ̀lú ọkọ̀ Ọlọ́run àti orí súnnà òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam nígbàtà bá gbé sínú rẹ̀ tán àwọn tí a fi dé àwọn okùn tá a fi dé òkú yẹn di dandan kí ká tú wọn torí athar ó wá láti ọ̀dọ̀ Ibn Mas'ud ó ní idha adkhaltumul mayyita al-qabr fahallu al-uquda tí a bá gbé òkú sínú kábàrí tán ẹ tú àwọn okùn tí ẹ fi dé níbi agbọ̀n ẹsẹ̀ àti agbọ̀n orí àti àárín gbogbo ẹ̀ la máa tú ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá inú kábàrí yẹn náà ni wọ́n dà sí bákan náà wọ́n ní ohun tá a fẹ́ ni fún àwọn tí wọ́n bá súnmọ́ kábàrí ń gbà náà kí wọ́n bu èèpẹ̀ ẹ̀kúnwọ́ lẹ́ẹ̀mẹ́ta kí wọ́n dà sórí ẹ̀ wọ́n bu èèpẹ̀ ẹ̀kúnwọ́ mẹ́ta wọ́n dà sórí ẹ̀ so kò sí nǹkan kan tó máa sọ nígbà tó máa bu èèpẹ̀ yẹn bó tilẹ̀ jẹ́ pé àdádá kan wà tí àwọn kan máa ń sọ wọ́n ní búbú alákọ̀ọ́kọ́ wọ́n ní minha khalaqnakum búbú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní fiha nu'idukum ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní wa minha nukhrijukum taratan ukhra
kò sí nǹkan kan tó jọ nínú súnnà Nabi sallallahu alaihi wasallam ju wípé a bu yẹ̀pẹ̀ sínú kábàrí lẹ́yìn ìgbà tí a bá gbé òkú sọ̀kalẹ̀ sínú kábàrí tán tí a ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ ká ṣe wọ́n ní súnnà ní kó jẹ́ pé kábàrí yẹn ká gbé sókè díẹ̀ kó má ju ṣíbrù lọ èyí ni pé ọwọ́ bákan náà ká má ṣe ní flat kódà bí musliman kódà bí kí ní ìgbẹ̀yìn màálù ẹni pé kó wà báyìí bó ti yẹ kó wà ní kìí ṣe pé ní tá máa ṣe ní flat ẹlẹ́ẹ̀kẹta ó ní ó tọ́ súnnà ká gbé òkúta kan àbí nǹkan kan láti fi ṣe àmì torí pé àmì yẹn ohun tí Ànábì sallallahu alaihi wasallam sọ ní pé torí tí ẹlòmí nínú ẹbí ẹ̀ tán bá kú kán lè sin sí ẹgbẹ́ rẹ̀ bó lè jẹ́ pé ńgbà náà àyè wà dáadáa so bẹ̀tí irú tí wà tọ́ pé wọ́n ń tò ní láti agbọn bí ẹni tó bá kan náà ni so bẹ̀tí tó ti bẹ́ẹ̀ náà ó dá láti jẹ́ pé àmì ní gbogbo àwọn tí ò bá ní àǹfààní láti wá sí orí ńgbà náà tán bá fẹ́ wá yálà láti ṣàdúà fún ni àwọn náà lè dá kábàrí bàbá wọn àbí ẹbí wọn lè dá mọ̀ bákan náà kí a ká kún àwọn èèyàn lọ́kùnrin pé kún ṣe istighfar fún ẹni okú ó ní pé hadith wá láti ọ̀dọ̀ Uthman ibn Affan wípé Ànábì sallallahu alaihi wasallam kana idha fariga min dafni al-mayyit nígbàtí wọ́n bá parí bíbo òkú tán waqafa alayhi Ànábì sallallahu alaihi wasallam á dúró lórí ẹ̀ faqala astaghfiru li akhikum yóò wá sọ pé ẹ tọrọ àforíjì fún ọmọ àyà yín wasalu lahu at-tathbit ẹ béèrè lọ́dọ̀ Ọlọ́run kó fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nígbàwo nígbàtí wọ́n máa ń béèrè fa innahu al-ana yus'al torí pé ní ìsìn lábí léèrè àwọn ohun tó ṣe so níbi kí á kún àwọn èèyàn lẹ́dùn pé kún ṣe istighfar fókù súnnà ni so níbi ẹni tó tọ́ sí náà ni àwọn tó bá jẹ́ olùmọ̀ lẹ́yìn ìgbà wọn bá gbé òkú bò tán wọ́n á sọ fáwọn èèyàn pé istaghfiru li akhikum wọ́n sọ ní Arabic wọ́n lè sọ ní gbogbo èdè táwọn èèyàn bá ń gbọ́ wípé ẹ tọrọ àforíjì fún ọmọ ẹ̀yà yìí ní ìsìn wọn bi léèrè níbi a ó rí àrídájú pé Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe àdúà káwọn yòókù ọmọ ṣe àmì ó ń kálùkù ní ó ṣe àdúà yẹn pàápàá jùlọ àdúà pàtàkì tí wọ́n yẹ kí wọ́n ṣe ń gbà náà ni pé wọ́n tọrọ àforíjì fún wọ́n sì tọrọ kí Ọlọ́run kó fún ní tathbit ṣé a lè gbọ́wọ́ sókè nígbàtí a bá ń gbarú àdúà báyìí fún òkú àwọn afá mi nínú àwọn afá Sheikh Abdul Muhsin Al-Abbad wọ́n bi léèrè ó ní amrun fi dhalika wasa wípé níbi kò sí aburú kankan nú ẹ̀ torí pé fama na'lamu shay'an yadullu ala ithbati ó ní ààrí súnnà kan tó fi hàn pé ká ṣe ààsìrí súnnà tí kó kọ̀ fún wa bẹ̀ súnnà wà ní pé a lè gbọ́wọ́ sókè tàbà gba àdúà òun náà gẹ́gẹ́ bí àdúà ni ẹni ó bá wù kó gbọ́wọ́ sókè ẹni ó bá wù kó má gbọ́wọ́ sókè kí kó gbàdúà náà ṣùgbọ́n ohun tí wọ́n ṣe májẹ̀mú lórí ẹni pé a kì í gba àdúrà rú yẹn ká kọjú sí kábàrí a kọjú sí alqibla ni torí pé àdúrà yẹn ohun gangan ni ọkàn ìbádà torí pé àdúà huwa al-ìbádà Ànábì sallallahu alaihi wasallam àdúà gan ni ìbádà torí pé ìrun tá ń kí gan tó pọ̀ ń bẹ ni àdúà wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé àdúà huwa al-ìbádà àdúà wọn ni ìbádà wá ka áyà pé wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́ọ̀bá yín ó ní ẹ pè mí wọ́n dá yín lóhùn so nígbà tó ti jẹ́ pé àdúà yẹn ohun gangan ni mùdùnmúdùn ìjọsìn so ibi tá ń wò jọsìn sí ibẹ̀ ló yẹ kí ká kọjú sí láti gba irú àdúà bẹ́ẹ̀ kìí ṣe al-qabr bet
àdúà ètí Ànábì sallallahu alaihi wasallam sọ pé istaghfiru li akhikum fa innahu al-ana yus'al Ànábì sallallahu alaihi wasallam dúró níbi lórí kábàrí ẹni so léè tó fi hàn pé súnnà ò ní ká dúró súnnà ni kí a dúró a kì í jókòó gba àdúà fún òkú orí ìdúró ládùú sí náà bẹ̀t kò sí aburú síwájú kún tó parí ìsìnkú a lè jókòó síwájú kún tó parí ìsìnkú bẹ̀ nígbà tí wọ́n bá parí ìsìnkú tán tá bá ṣàdúà fún lórí òkú yẹn a dúró ní kìí ṣe pé a jókòó náà kí ni ìdájọ́ káwáka Qur'an àbí nínú àwọn ẹbí wọ́n dúró láti ka Qur'an lórí kábàrí ẹni ó kú wọ́n bí Sheikh Abdulaziz ibn Baz ó ní hadha la asla lah ó ní kò sí ìpìlẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn Islam ad-du'a faqat àdúà lásán amma al-Qur'an falaysa bi mashru' àmọ́ kíkà Qur'an kò tọ́ sí kò ṣe dédé pẹ̀lú sharia Islam ولا يقرأ عند القبور أكي كالقرآن بكبري لكن إذا فرغ يقف عليه لو نبا قريتا يودول لوري ويقول اللهم اغفر له اللهم ثبته ولون دارجي ولون في سرر له ونحو ذلك أتبع بيلو ohun àti alhadirun àwọn tí wọ́n wá láti ṣe janaza papọ̀ àwọn náà wọ́n gbàrú àdúrà yẹn ṣùgbọ́n al-Qur'an a kì í ka al-Qur'an ní kábàrí torí pé kò sí ẹ̀rí fún tàbá bí alẹ́ rẹ̀ kí ni ẹ̀rí a ní pé kò sí ẹ̀rí fún torí pé ẹ̀sìn Islam a kì í ṣe àfi pẹ̀lú ẹ̀rí so anything níbi ẹ̀sìn a dúró ní tawqif ni a dúró tán bá ní a ṣe ìbá náà láṣẹ̀ṣẹ̀ wá ṣe bí sójà láwà so ó dìgbà tán bá ní a ṣe ká tó ṣe tá a bá rẹ́rí láti pé ká ṣe a gbọ́dọ̀ ṣe kí ni ìdájọ́ ṣíṣe wáàzí fún àwọn tí wọ́n wá ṣe jana'iza ní kábàrí eléyìí náà àfáàgbà Sheikhul Uthaymin òun náà dáhùn ìbéèrè yìí ó ní amma al-maw'idha khassa ṣùgbọ́n wáàzí tó jọmọ́ òkú àti wípé ẹ̀tọrọ àforíjì fún àti pé ní ìsìn ábìlérè kí ni tá ábìlérè nípa ànábì ábìlérè nípa ẹ̀sìn rẹ̀ ábìlérè nípa ọlọ́run ọba ó ní hadha tayyib ó ní ilé ìdá kò sáburú nú ẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam òun náà nígbà tí wọ́n sin òkú tán òun ló sọ pé istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fún ọmọ ìyá yín wasalu lahu at-tathbit ẹ tọrọ kí ọlọ́run kó fi ẹsẹ̀ rìn rẹ̀ fa innahu al-ana yus'al torí ní ìsìn ábìlérè wọ́n nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí tán kò dúró lórí ìyẹn wọ́n ló tún sọ míì lé wípé ma minkum min ahadin illa wa qad kutiba maq'adahu min al-jannati wa min an-nar na'am wípé kò sí ẹnì kọ̀ọ̀kan yín àyàfi kó jẹ́ pé ibùgbé rẹ̀ ti wà nínú ná ibùgbé rẹ̀ sì tún wà nínú aljanna qila ya Rasulullah àwọn àbí Ànábì sallallahu alaihi wasallam béèrè pé afala nattaqi kí ni tá àwọn ń ṣiṣẹ́ fún nígbàtí Ọlọ́run ti fún kálukú rẹ̀ ní ìjókòó rẹ̀ kí ni tá ń ṣiṣẹ́ fún èéṣe tá àkúkú wá ní gbẹ́kẹ̀lé ohun tí Ọlọ́run ti kọ fún wa Ànábì sallallahu alaihi wasallam ní la i'malu wala tattakilu ẹ ṣiṣẹ́ ẹ má ṣe gbọ́kànlé tí Ọlọ́run bá ti kọ fa kullun muyassarun lima khuliqa lahu torí pé òun kálukú yín Ọlọ́run bá yóò ṣe ìdẹ̀kùn fún láti ṣe tí a ṣe kádàrà lórí ẹ̀ so ẹ máa ṣiṣẹ́ ẹ má gbẹ́kẹ̀lé ohun tí a ti kọ wọ́n ní ní Ànábì sallallahu alaihi wasallam ló bá ka fa amma man a'ta wattaqa wa saddaqa bil husna fasanuyassiruhu lil yusra وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وني إروا زباي كسيا برونوي بكنا حديث مينا توالاتي ودو البراء ابن عازب ليه تقنقان تقولي أني خرجنا مع النبي صلى الله عليه وسلم
fi janazati rajulin min al-ansar ó ní ajáde lọ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam láti lọ ṣe janaza arákùnrin kan nínú àwọn ansar àwọn ará Madina fantahina ila al-qabr ṣùgbọ́n gbàtà dé di kabari walamma yulhad wọn tí gbẹ́lẹ̀ tán wọn ìgbẹ́lẹ̀ tán fajalasa rasulullahi sallallahu alaihi wasallam wa jalasna hawlahu lànàbí sallam bá jókòó àwọn náà jókòó àyíkára rẹ̀ ka anna ala ru'usina at-tayr àbí ìgbà tó pé ẹyẹ ní bẹ lórí atáàfẹ́ kó dìde ẹni pé gẹ́gẹ́ bí a ti fi ara balẹ̀ bí ìgbà tó pé ẹyẹ bá lé wa lórí àfẹ́ kí ẹyẹ náà fò lọ wa fi yadi 'udun yankutu bihi fil ard ipe pọ̀pá kan bẹ lọ́wọ́ Ànábì sallam tó fi ń gbẹ́lẹ̀ báyìí farafa'a ra'sahu wọ́n ní Ànábì sallam bá gbé orí ẹ̀ sókè ló wá sọ pé ista'idhu billah min 'adhabil qabr ẹ wá ìṣọ́ Ọlọ́run ọba níbi àdábà kábàrí níbi ìjìyà kábàrí Ànábì sọ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà ló wá sọ pé innal 'abdal mu'min idha kana fi inqita'i min dunya wípé ẹrú Ọlọ́run múmìnì nígbàtí àsìkò bá tó fẹ́ jáde láyé àwọn màláíkà kan wọ́n wá láti ọ̀run wọ́n jìnà sí tẹfẹ́tẹfẹ́ wọ́n máa wò wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú alkafan ẹni pé ìtẹ́ kan funfun bákanáà pẹ̀lú alhanut àti tùràrí láti aljanna so ó ní màláíkà Jibril náà wà sọ̀kalẹ̀ wá màláíkà malakul maut yóò wá sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n tó bá dé yóò jókòó ní agbọ̀n orí rẹ̀ nígbà náà yóò máa mọ́ sọ pé ayyatuha an-nafsu at-tayyiba ìwọ ẹ̀mí tó dáa yìí ukhruji ila maghfiratin jáde lọ sí ìdáríjì Ọlọ́run Ọba minallahi wa ridwan àti ìyọ̀ǹda àti ìfẹ́nú ẹni pé Ọlọ́run ti gbà fún ọ jáde lọ sí àforíjì Ọlọ́run Ọba fatakhruju tasilu kama tasilu al-qatra min as-siqa yóò wá jáde nígbà ó bá jáde yẹn yóò máa kán gẹ́gẹ́ bí omi tí ń kán nínú inú búta for example wọ́n ní wọ́n ò ní fi ẹ̀mí yẹn sílẹ̀ fún ìṣẹ́jú kan táwọn màláíkà yẹn ti wá gbà lọ́wọ́ malakul maut àwọn bá gbọ́n lọ́ntí wọn lọ sí sánmà tó bá dé sánmà alákọ̀ọ́kọ́ tí wọ́n fi ẹ̀mí yẹn sínú hanut yẹn wọ́n wá fi alkafa ni wọ́n fi wé tó bá dé òkè alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tó bá ní kó sílẹ̀kùn fún àwọn tó sílẹ̀kùn fún wọn tán àwọn màláíkà tó wà lókè alákọ̀ọ́kọ́ wọn sọ pé ta ni ẹ̀mí tó dùn tó dáa báyìí wọ́n à ní lágbájá ọmọ lágbájá ni wọ́n pè pẹ̀lú ọkọ rẹ̀ tó dáa tí wọ́n fi ń pè nílé ayé kìí ṣe pẹ̀lú nickname àbí ọkọ guy ọkọ tó fi ń pè nílé ayé ọkọ tó dáa táwọn òbí ẹ̀ fún tó sọ inú wọn fi pè so wọ́n à ní lágbájá ọmọ lágbájá ni so àwọn màláíkà yẹn wọ́n wá sin àwọn màláíkà tí wọ́n gbé ẹ̀mí ẹ̀ dání lọ títí wọ́n fi fẹ́ dé òkè ẹlẹ́ẹ̀kejì kí wọ́n tó padà nígbà tó bá délẹ̀ kejì ní ó ti máa lọ náà ní gbogbo àwọn màláíkà òkè yẹn náà ni wọ́n máa ṣàdúà fún wọ́n máa tọrọ àforíjì fún títí wọ́n fi gbede sánmà méjèèje nígbàtí wọ́n bá gbede sánmà méjèèje lọ́lọ́wọ́ bá ní ẹ kọ ìwé ẹrú mi wọ́n á kọ gbogbo tí ó gbélé àṣíyèsí wọ́n gbé kalẹ̀ wọ́n á ní ẹ dá ẹrú mi padà sílé ayé torí pé minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum ta'ratan ukhra nígbà tó wá dẹ́mi padà sí lára nínú kábàrí rẹ̀ ọlọ́run wá ní kún fẹ́ kábàrí yẹn tí yóò fẹ́ débi pé
gbogbo bí tí ojú rẹ̀ lè rí ni bákan náà ó ní pé wọ́n wá sí lẹ́kùn láti aljanna wọ inú kábàrí rẹ̀ àwọn tùràrí aljanna almisk orísìírísìí inú wọn ma wá sínú kábàrí rẹ̀ kọ́mọ́ tí wo ìdàkejì náà ni ó rí àwọn màláíkà tó wọ́n ṣe béèrè lọ́bá tí ń ṣe béèrè náà ni ó sì máa dáhùn pẹ̀lú rọrùn torí pé múmìnì ni nígbà tó bá dáhùn ilé ìtàn yóò wá rí arákùnrin kan tó yọ sóhun tó dá egbin àwọn Yorùbá mọ́ ní ìyẹn dàbí egbin mi ọmọ egbin mi ò sì rírí tọ́ yóò wá mọ́ sọ pé ah tani ọjọ́ ẹni tó mú aburú wa ẹni ó mú oore wa ni ọ́ èmi ni iṣẹ́ rẹ̀ àwọn iṣẹ́ tó gbé wá sí ilé ayé èmi ni lójoojúmọ́ nísì máa bọ́ tanis láti máa bọ́ kwẹ́dùn àti kọmọ́jẹ́ wọn nìkan nù sàárè so ọlọ́run bá kó ṣe wá nù wọn so ìgbà náà lànẹ́bísà sálọ́wọ́ tó ẹsẹ̀ wá sọ ti kèfèrí a ó rí pé àdísì ẹgùn gan gbogbo ẹ̀ ní kábàrí ni ànẹ́bísà sálọ́n ti wá ṣe bẹ̀tí tó wá yàtọ̀ ní pé síwájú kún tó sìn síwájú kún tó sìnkú so anything tí tó dàbí irú sí tí báyẹn tí ó bá wáyé yóò wáyé ni nígbàtí a bá dé kábàrí tí wọn bá ti parí tí wọn bá ti gbẹ́lẹ̀ tán so àwọn tán bá wà ń bẹ̀ kò sí aburú instead wọ́n fi dáre káwọn èèyàn míì wọ́n máa sọ̀rọ̀ wọ́n ṣe irú nǹkan bá irú wáàzì báyẹn fún wọn kò sáburú náà ṣùgbọ́n nígbà tán bá ti wá gbẹ́ kábàrí tán kò síṣẹ́ kan míì ta tó fẹ́ ṣe ju ká sìnkú yẹn lọ nígbà tá bá sì ti sìnkú tán àtún ní nǹkan míì ta ṣe ju ká tọrọ àforíjì fún òkú ká máa lọ so bet tí ó bá wá wáyé lẹ́yìn ìgbà tá sìnkú tán kò gbọ́dọ̀ ju irú tí Ànábì sàlám tó sọ lọ pé ẹ tọrọ àforíjì fún ọmọ ìyá yín torí pé ní ìsìn o wọ́n bi léèrè so irú sí tí báyẹn ló ẹ̀kọ́ wáyé so àwọn afáàní káwà sọ wípé kábàrí yóò jẹ́ àyè táti máa ṣe khutba wọ́n ni Ànábì sallam òṣèlú ẹ̀rì so a ti mọ̀ pé kò sí aburú ká ṣe ìsítí lè tó jọmọ́ òkú àti ìgbénú kábàrí àti tọ́jọmọ́ kò sáburú nù ẹ̀ wallahu a'lam Allahu musta'an so àwọn àfáà lásìkò ti fi àsìkò hàn wá so eléyìí ni a ó dò lórí ẹ̀ tí a bá lẹ́mì ní àsìkò tí a ní ọ̀sẹ̀ tó ń bá sọ̀rọ̀ lórí at-ta'ziya lè tó yẹ pé ó ní àdádàpọ̀ nú ẹ̀jù nínú àwọn kí tí a máa ń ṣe ọlọ́ọ̀bá kí ó tún wá ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wọ́n wọ́ wọ́n bú ẹ̀pẹ̀ sórí ẹ̀ okay. èyí ṣe táà lè ṣe àsìkò tó dáa jù náà nítorí pé àsìkò yìí àsìkò mọ̀ ni alhamdulillah a rí pé àsìkò jahala ó ti ré kọjá lónìí àsìkò mọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣẹ̀sìn lónìí torí ìmọ̀ náà fi ń ṣẹ̀sìn àwọn míì gan kó tó di pé wọ́n gbẹ̀sìn ọ̀hún gan wọ́n ti kọ́kọ́ nímọ̀ ẹ̀sìn ọ̀hún síwájú kó tó gbẹ̀sìn so kò sí aburú tó bá ti jẹ́ pé àwọn tí wọ́n bá wà around àwọn tí wọ́n gbẹ́sìn yé ni kò sáburú ń bẹ̀ ní ìṣẹ́ àti sọ báyìí àwọn táwà ń bí ní ìṣẹ́ àti ti gbọ́ agbọ́ pé súnnà Ànábì ní sallallahu alaihi wasallam pàápàá jùlọ lórí ọmọ ẹ̀ gan olóò ti bẹ̀rẹ̀ rẹ̀ so nígbà táwọn bá gbókù lọ sí orí tẹ́nìsì ṣé a ní problem nígbà tá bá béèrè a ní problem nígbà tá bá béèrè náà al-mar'u aduwwu ma jahila èèyàn ó máa ń
n tí ọba mọ̀ ní ma bínú lé lórí bẹ̀tẹ̀ yàn bá ti mọ̀ nǹkan tán that is all mo rò pé gbọ́mí bet àwọn tí wọ́n ní àwọn ẹbí ni wọ́n bù yẹ̀pẹ̀ sí lórí wala alla nígbàtà sọ àwọn tí ó yẹ kún gbòkú sínú sàárè àwọn olásọ àwọn ẹbí táwọn ọba ṣe dá kìí ṣe búbu yẹ̀pẹ̀ lórí ẹnìkan ni ó yẹ kún ó ṣe káwọn náà wá síbi tí wọ́n ti gbé òkú sínú ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá wà ní èyíká kábàrí yẹn gbogbo wọn náà lè bu yẹ̀pẹ̀ lórí òkú ọ̀sàbùrú náà kò padànà kọjá pé àwọn ẹbí ni ẹni tí wọ́n sọ ní pé ẹni àwọn tí wọ́n bá wà ní ìsúnmọ́ kábàrí wọ́n bu yẹ̀pẹ̀ sórí ẹ̀ náà ó wà ní àwọn ohun tí a kìí ṣe sí kábàrí kíkọ nǹkan sílá àbí ká kùn àbí ká rẹ gbogbo orú àwọn nǹkan máa kìí ṣe sí kábàrí la ohun tí a sọ ní pé wọ́n gbé òkúta wọ́n fi sàmì síbẹ̀ àbí nǹkan mi wọ́n lè mú igi kan wọ́n rí mọ́lẹ̀ ń bẹ̀ sódà tán bá ti dé wọ́n fi dàmà but káwá kọ àbí ká fi blọ́ọ̀kù round ẹ̀ kò sínú tí wọ́n ní ká ṣe wallahu alam. Wa alaikum salam. Well, àkọ́kọ́ ni pé ilẹ̀ yẹn bó ti wà yẹn gan fúnra rẹ̀ hikma ni tí Ọlọ́run ọba tí ó ṣe a ó rí pé yẹ̀pẹ̀ tó wà nínú ó lágbára ju yẹ̀pẹ̀ tó wà lókè lọ ó sì tún máa ń dí papọ̀ ju yẹ̀pẹ̀ tó wà jù pàápàá jùlọ ń tàn fẹ́ náà nìyẹn tó rí gbọ́ pé òkú yẹn kò ní rọrùn fún ẹni tí ó bá wá láti wu àbí àwọn dábà míì tí wọ́n bá wá láti wu àbí òjò láti wọ́ lọ so ìdínú tó rí pé wọ́n fi máa ń èyí tá gbẹ́ láti inú onú wọ́n dá padà torí bóun ló lágbára ló wà solid o ló fẹ́ dàbí àmà so kìí ṣe pé bóyá nǹkankan ni ló wà nínú ẹ̀ ló wà lókè pẹ́ẹ̀pẹ́ kò sí tọ́jọ́ tó tẹ́ ká máa ṣe ni pé nísàlẹ̀ yẹn èèpẹ̀ tó bá wà solid tó bá ní àfisí ìdínú tàà fi máa ń fi omi tàà fi ipò sódà tí ó fi dẹ́bi àmà so kò sí tó àǹfààní ẹ̀ ni pé kò ní wà easy kọ́ ẹ pé tójò bá dé ní ìsìn ọkàn rẹ̀ so tó bá kó àwọn èèpẹ̀ yẹn lọ á kàn rí kábàrí tí ó jáde síta ni so níbòmí wọ́n máa ń lo àwọn block tí wọ́n sún náà o block wẹ́ àmà tí wọ́n sún náà wọ́n máa ń lò láti fi tó sí lára ìyẹn náà kò sáburú náà náà wọ́n á fi tó sí orí kìíní ẹ̀ síwájú gbọ́n tó da ẹ̀pẹ̀lẹ̀ lórí èyí tó bá sì jẹ́ bí láàdì ni ẹ̀ òun náà wọ́n á fi bòó síwájú kí wọ́n tó fi yẹ̀pẹ̀ sí kí wọ́n á tó da yẹ̀pẹ̀ lé lórí bẹ́ẹ̀ni èyí tí wọ́n fi náà jó láhàd gẹ́gẹ́ bí a ṣe máa ń gbẹ́ tiwa yẹn tí wọ́n ní pé wọ́n máa ń gbẹ́ tí ó fẹ̀ tí ó lọlẹ̀ nígbà tó wá gbẹ́ tó lọlẹ̀ tán lágbọn alqibla náà
wọ́n tún wá gbẹ́mì tí wọ́n wọnú ní Hausa wọ́n pè ní lóòtó wọ́n gbẹ́mì tí wọ́n wọnú so ibi tí òkú máa wà nìyẹn so òkú yẹn yóò dàbí pé a gbé sínú yàrá èyí tó tóbi yẹn wá jẹ́ bí pálọ̀ báwọn ṣe máa ń gbẹ́ láàdì nìyẹn wọ́n ìyẹn ò sínú Isra bil janaiz Ànábì sallam pa ọkùnrin tó gbà wá yànjú ká tètè gbé òkú lọ bò tí kìí bá ṣiṣẹ́ pé bóyá ó ní ìdí pàtàkì kò tọ́ láti gbé òkú wá láti ọ̀nà jíjìn láti wá gbé síbòmí láti gbogbo bí èèyàn bá kú sí is better kó sún síbẹ̀ torí pé kò sí nínú Isra láti ká tètè sin òkú lẹ́yìn ìgbà òkú bá kú tán tí Ànábì sàásánà ń gbà wá yẹ̀jú nìyẹn ṣùgbọ́n ká dá òkú dúró ká gbé lọ rìn àjò tá lè rìn ní ọjọ́ kan sí méjì kìí ṣe tó dáa a sì pọ́nkù náà lè fún rẹ̀ ṣùgbọ́n tó wá jẹ́ pé wọ̀síyà ni wallahu a'lam nígbà tí kìí ṣe haram so a lè mú wọ̀síyà rẹ̀ ṣe kò sáburú nù ẹ̀ naam wa alaikum salam rárá àwọn tí ìbéèrè ìtọ́ sí náà ni àwọn tí wọ́n ti bàlágà torí pé ẹni ó ti bàlágà gangan ni a ní kó ṣiṣẹ́ so ní ẹni tí a ṣẹ̀ṣẹ̀ máa kọ iṣẹ́ tó ṣe ṣùgbọ́n tí ó ti bàlágà kò sí ìbéèrè kan tó bi léèrè torí pé àwọn bí wọn ní mùsùlùmí ni nígbàtà bí wọn mùsùlùmí la bí wọn àyàfi kọ́ ipá àwọn òbí ni wọ́n yí wọn padà so wọ́n bí wọn ní mùsùlùmí ni wọ́n so a ní bí wọ́n léèrè ẹni tí torí pé wọn à lẹ́sẹ̀ tá fẹ́ bí wọ́n léèrè so gbogbo àwọn tó sì ṣe nílé ayé àwọn òbí ni wọ́n ní ládẹ̀ gbogbo tó bá ṣe nílé ayé nígbà tó wà ní kékeré yẹn àwọn òbí ni wọ́n ní ládà rẹ̀ náà Allah wa alaikum salam kò sínú àmì tí wọ́n ní ká ṣe torí pé àgọ́ inú súnnà Ànábì sallam àbí àwọn tàbíìn ní pé wọ́n ń kọrúkọ àwọn tí wọ́n bá sin sí ara kábàrí wọn there is no any use torí pé àwọn tí a ní ká sin òkú tá ṣe àmì síla ọwọ́ díkan péré ni Ànábì sallam sọ ẹni pé tí wọ́n bá sin ẹlòmíì nínú àwọn ìdílé rẹ̀ kó lè ṣiṣẹ́ gbẹ́ that is all and then nígbàtà bá dé kábàrí à ní ká dẹ́yẹ̀ nìkan kádà sàdúà fún gbogbo àwọn tó bá wà ní kábàrí lásàdúà fún so àmàkábàrí rẹ̀ is of no use torí pé nígbàtà bá wọ bẹ̀ tá bá sàdúà àsàdúà fún gbogbo àwọn tó bá wà ń bẹ̀ náà àmín tọ́ sáré náà ẹ̀bẹ̀ okay ìyàwó ẹ̀ ẹni tí ó súnmọ́ ìyàwó ẹ̀ bí láàárọ̀ ọ̀nà àbí láàárọ̀ ọ̀nà wọ́n gbé rẹ̀ ẹ̀lẹ́yìnlá lálẹ́
well èyí sì rò pé ó kálukú ẹni náà ló kí wọn àtúbà tó bá sì kí wọn àtúbà fún rò pé ó ti wẹ̀ so kò ní èdè lára ṣe rí béèrè yẹn àkọ́kọ́ ni pé a sọ̀rọ̀ agbọ̀n wo ni ó gbé òkú gbà àti láti muakhar láti bí ẹsẹ̀ rẹ̀ inú ó gbé òkú yẹn gbà sáìdì ẹsẹ̀ inú ó gbé òkú yẹn gbà pé bọ́ sínú sàárè tí ó gbé wọlé but nípa ìhòlẹ̀ sọ́kẹ́ ní sí náà jẹ́rẹ́ ok kìí ṣe pé bá kọ́ wẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ọba tí ò ní àṣepọ̀ pẹ̀lú obìnrin lásìkò yẹn tí ò ní àṣepọ̀ pẹ̀lú obìnrin lásìkò yẹn kìí ṣe pé kọ́ wẹ̀ ó ti wẹ̀ definitely so kìí ṣe pé báyá kò ní mímára ẹni tí ò ní àṣepọ̀ pẹ̀lú obìnrin pẹ́ẹ̀pẹ́ ní àsìkò náà ni wọ́n ń béèrè náà ọjọ́ kan náà ni lẹ́yìnlá ọjọ́ yìí náà ni wọ́n ń béèrè kìí ṣe pé báyá lẹ́yìnlá kódà báyá pé nírọ̀lẹ́ lábá máa gbókù sin still up till now ó sì wà ní lẹ́yìnlá àtijọ́ yẹn náà ni ẹn tí ò bá ní àṣepọ̀ pẹ̀lú obìnrin ní alẹ́ ẹjọ́ yẹn síwájú àsìkò náà òun ló tọ́ sí jù. ń bẹ̀m̀bẹ̀ dáadáa this is why tó fi jẹ́ pé ọkọ ẹ̀ ni ó kú olùlọ tọ́ sí jù tí ó bá sí ọkọ rẹ̀ àbí ọkọ rẹ̀ ò ní agbára àti ṣe bóyá torí ìbànújẹ́ tó wà bí nǹkankan kó jẹ́ bí àwọn òbí ẹ̀ bàbá ẹ̀ àbáwọn ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò rẹ̀ tó jọjọ́ mọ̀ ẹ̀yá tí ó bá sẹ́ni wọ́n jọjọ́ mọ̀ ẹ̀yá tó jọjọ́ mọ̀ bàbá ẹ̀ tó jẹ́ muharram rẹ̀ tí wọ́n ò lè fẹ́ra wọn òun ló tọ́ sí jù. a lè kàkún ẹ̀ṣẹ̀ torí pé tẹ́ẹ̀ bá tí fi nǹkan kan mọ̀yàn ẹ̀ lè sọ pé kìíní àdẹ́mọ̀ rò pé irú nǹkan báyẹn kìí ṣe tí ó lágbára kìí ṣe tí ó le the only thing tá máa bèèrè náà ní ta làwọn ẹ̀dàkùn ẹ̀dúró obìnrin ni ẹni ó kú nígbàtà bí ti sọ pé obìnrin ni ẹni ó kú oníkálùkù náà wọ́n kọ́kọ́ dúóná tá làwọn ẹbí ẹ̀ àwọn ni ó dájú kí wọ́n fọwọ́ kan obìnrin so tí ò bá wá sí pẹ́ẹ̀pẹ́ so kò sáburú tó kọ́ kí àjòjì ó ṣe ó ti di làrúrí ni ẹ kò sí so mi ò rò pé kódà kò nídìí pé kọjá àfà kò nídìí kọjá àfà téèyàn bá ti ní ẹ̀mí pé súnnà ló fẹ́ try láti jẹ́ pé káwọn èèyàn ó ṣe ẹ́ sì rí páwọn èèyàn wọ́n gbọ́ sí lọ́ni tó wá ti bèèrè pé ẹ dákun ẹni sùúrù ẹni tí ó kú yìí obìnrin ni so ẹ má jẹ́ kí ó ń kálukú wa ká máa káfà ní kiri ta làwọn tán jẹ́ ẹbí ẹ̀ ẹ dákun ẹ bọ́ síbi ẹ̀yin ló dáa jù kí ẹgbẹ́ òkú yìí àwọn náà sì ṣe so mi ò rò pé but in this díẹ̀díẹ̀ gbogbo bá ṣe ń kà ní ìsìn ẹlòmíì náà gbọ́ òun náà sì ti mọ̀ náà nìyẹn insha Allah ta'ala náà Allahu alam barik salam. gbogbo àwọn ọmọ pátá tó bí ilé ayé generally wọ́n bí wọn ní mùsùlùmí ni so a sì ní sí file fún onígbà tí ó bá matured lẹ́yìn ìgbà tó bá matured yẹn tán ìgbà náà lásẹ̀sẹ̀ wá sí file fún gbogbo ohun tó ṣe ní lásìsẹ̀ nígbà tí ó ti matured yẹn a ní fi mú pẹ́ẹ̀pẹ́ so Christian ni àwọn òbí ẹ̀ kò sí ìyàtọ̀ nú ẹ̀
so nígbàtá tó bá wá ti á mature tán lòun náà wá tẹ̀lé ẹ̀sìn Christian àwọn òbí ẹ̀ then ìgbà yẹn ni ìdájọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ wà lórí ẹ̀ wallahu a'lam. So alhamdulillah wassalamu alaikum warahmatullah.